fún àwọn tó parọ́ pé wọ́n bá wọn sùn tipátipá tá a wá find out pé irọ́ ni, irú ìdájọ́ wo ló yẹ kí wọ́n fún èèyàn bẹ́ẹ̀? Lẹ́ẹ̀kan sí, irú ìdájọ́ wo ló yẹ kí wọ́n fún èèyàn tó parọ́ pé wọ́n fi tipátipá bá òun lò pọ̀ tó jẹ́ rí bẹ́ẹ̀? Irú ìdájọ́ wo? Yes, ẹ̀yin tèmi, ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi Hajia on point by 2 ṣe wà lénìí. Alhamdulillahi Rabbil Alamin. Mo fẹ́ kẹ́ lọ wo previous video mi before this one lórí ọ̀rọ̀ arábìnrin kan tó ní wọ́n fi tipátipá bá òun lò pọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n lo bíléèdì tí wọ́n fi yà òun lábẹ́. Ìgbà tí mo gbọ́rọ̀ yẹn ó ṣe mí ní kàyéfì. But èmi ti mọ̀ láti ilẹ̀ nítorí Yorùbá bọ̀ wọ́n sọ wípé asunkún rojọ́ ó mọ́ ń túlé ni. Ọ̀rọ̀ kan tí mo gbà mú ní tí mo mú dìmú nìyẹn tí mo wò pé káì màá follow story yìí. Ó ṣeé ṣe kí arábìnrin yìí mọ̀ parọ́. Ó jọ gàté kò jọ gàté, ó fẹsẹ̀ méjèèjì tiro. Ọ̀rọ̀ náà nísìn ó ti ń fìdí múlẹ̀ pé irọ́ lọmọ yẹn pa. Ó ti ń fìdí múlẹ̀ pé irọ́ ni ọmọ yẹn pa. Kó tó di pé a wá sọ lórí ìdájọ́ tó yẹ kí wọ́n dá fún òpùrọ́. Gbogbo àwọn tó wà nínú ilé tí Mirabel sọ pé òun gbé tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ sí òun, gbogbo àwọn tó wà níbẹ̀ ẹ lọ forí yín pamọ́ náà o. Ẹ lọ forí yín pamọ́ náà, ẹ lọ sá síbì kan náà. Already gbogbo àdírẹ́sì yín ó ti wà lórí social media. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn kan ò ní gbàgbọ́. Àwọn míì extreme feminist ni wọ́n, extreme feminist. Kò sí gbogbo nǹkan tá à ń sọ wọn ò ní gbàgbọ́. Kán mọ́ wàá dẹ pàkúté fún yín bẹ̀ yẹn. Especially ọmọ boy yẹn. Ẹ̀yin tí tèmi, tí wọ́n bá sọ pé bí àwọn inú yáàdì yẹn ṣe sọ̀rọ̀, ṣó dà bí kò dà? Ẹ̀yin tèmi ó dà. Bí wọ́n ṣe sọ̀rọ̀ yẹn dà. Tí wọn ò bá sọ̀rọ̀, àwọn gan accuser ni wọ́n. Àwọn gan suspect ni wọ́n. Tí wọn ò bá sọ̀rọ̀, àwọn gan suspect ni wọ́n. Ẹ̀yin tèmi, tí wọ́n bá jalè nínú ilé kan, ká sọ wípé inú ilé yẹn wọ́n tó 20. Gbogbo wọn ni suspect until proven otherwise. Tí wọ́n bá ní wọ́n jí owó kan nínú ilé yìí o, and gbogbo wọn tó wà ńbẹ̀ yẹn, even though they are more than 100. In as much as wọn ò rí owó yẹn, gbogbo wọn ni olè. Gbogbo wọn ló lè nínú ilé yẹn, ojú olè wọn máa fi wò wọ́n. Àmọ́ tọ́lọ́run bá wọn ṣe tí wọ́n bá mú wá rí èèyàn tó jalè gangan, ìjọ yẹn ni gbogbo wọn free o. Ìjọ yẹn ni gbogbo wọn free o. Ọlọ́pàá lè decide láti kó gbogbo wọn sínú police cell until tí wọ́n bá rí èèyàn tó jalè yẹn gangan. Bí ọ̀rọ̀ yẹn ṣe rí lélẹ̀. Nígbà tí wọ́n jáde wá, ó ní ọkùnrin kan, ó wọlé wá, ó fi tipá bẹ́ẹ̀ lò pọ̀, ó lo bíléèdì, ó ṣe gbóṣà, ó ṣe gbogbo bàbá sásùn, ó tẹ̀ sí ẹ. Ibẹ̀ yẹn mo tún mọ̀ pé ọ̀rọ̀ yìí ó tún ní bá. Ó tún sọ pé òun mú sniper. So gbogbo àwọn tó wà nínú yàdì yẹn, gbogbo wọn ni suspect. Bẹ́ẹ̀ nígbà tí àwọn neighbors jáde wá pé irọ́ ni o. Láàárọ̀ ọjọ́ yẹn tó ní kíní yẹn ṣẹlẹ̀, àwọn rí tó jáde pẹ̀lú ọkùnrin kan o. Lèmi fi sọ fún yín nínú fídíò mi pé ó ṣeé ṣe ìbálòpọ̀ ẹ̀ ló sọ di content. Ìbálòpọ̀ tí ó ṣe pẹ̀lú ọkùnrin kan ló sọ di content. Ẹ mọ́ dẹ̀ gbàgbé arábìnrin tí wọ́n pè ní Mirabel tí àwọn neighbors ẹ̀ pè ní Abigail. Wọ́n ní ó mú nǹkan, ó mọ̀ mú egbògi olóró, ó ṣeé ṣe ó insinuate. So ọlọ́pàá ti jẹ́ ká rí dí tí màá dẹ̀ kà fún yín nísìn, mo rí eléyìí tí màá dẹ̀ play video kan. Permit me to play your video. Silifa Olofofo, God bless you. Like mo credit video ẹ o, Silifa, permit me. God bless you. You are doing a great job. So màá play video Silifa ní tí n bá ti sọ̀rọ̀ ti tèmi tán. Ẹ̀yin ti tèmi ẹ gbọ́ ọ̀rọ̀ yìí ní èdè Gẹ̀ẹ́sì tí a gbọ́ lẹ́ni as breaking news. Wọ́n ní Ogun State Police have arrested TikToker user Mirabel following investigations that found her viral rape allegations to be false. Mirabel had claimed she was raped and cut with a blade by an unknown man. However, police investigations uncovered multiple inconsistencies in her story. According to her neighbors, there was no sign of break-in or screams to help. Police records and text messages also did not support her version of events. Police further stated that Mirabel gave conflicting statements and refused to undergo full medical and forensic examinations, despite this being offered by authorities and NGOs. She was detained for proving false information, wasting police resources, and attempting to pervert the course of justice. Her TikTok account has since been set to private. Several videos have been deleted, and some donors are reportedly demanding refunds. Refunds to call. Refund ni bàbá alárùdálẹ̀. Àwọn tó yẹ kẹ́ ẹ ràn lọ́wọ́ wọ́n wà lọ́spítà. Àwọn ọmọ aláìníyá aláìní bàbá tẹ́bi ń pa ẹ ràn wọ́n lọ́wọ́. Àwọn widows ayé àtàwọn widows ọ̀run ẹ ràn wọ́n lọ́wọ́. Ìrànlọ́wọ́ tẹ́ ṣe tẹ́ máa gba receipt ẹ ní ṣe yẹn. Ẹ ní ṣe yẹn ẹ máa wá àwọn ọmọ tí wọ́n ń dó òun làwọn ilẹ̀ yìí máa ń ràn lọ́wọ́. Refund kọ́ tíyàn bá ń rìn lọ owó máa ń jábọ́ lọ́wọ́ èèyàn. Ẹ gbà pé lè jábọ́ ni. Mo ti sọ fún yín before you start donating
tẹ́ tó máa donate investigate na ok ìwọ tiẹ̀ ní hobby ẹni pé kó máa ran èèyàn tí wọ́n bá ti ń dó lọ́wọ́ tí ẹ̀ ṣe investigation wọ́n pè ẹ́ ní mugun wọ́n pè ẹ́ ní maga ṣébi tó máa kú sí nìyẹn maga must pay ni wọ́n pè yín wọn ò target àwọn Nigerians o wọn ò target àwọn Nigerians ẹ̀yin diaspora ni wọ́n target owó dọ́là owó pound sterling wọn ni wọ́n target kí ló ń ṣe yín náà wọ́n pè yín lórúkọ ẹ̀ ṣe lé ọpọlọ yín náà. Investigations are ongoing. Authorities emphasized that false allegations undermine real survivors. Exactly. Irú àwọn ọ̀rọ̀ fake báyìí ó máa ń kó bá àwọn òótọ́ ni olóòótọ́ ní ìsìn tó bá pẹ́ lé irú ọ̀rọ̀ báyìí ó ṣẹlẹ̀ síyàn lóòótọ́ ta ló fẹ́ lísìn sí mọ́ báyìí èèyàn náà ó máa rojọ́ ẹ̀mí ló fẹ́ bọ́ ká tó nígbàgbọ́ fún ẹ máa ń rìn ní pépé wọ́n fi tipá bá yín lò pọ̀ ẹ máa ń rìn ní ọ̀nà tí wọ́n fi tipá bá yín lò pọ̀ ọkùnrin kò gbọdọ̀ invite yín tẹ̀ mọ́kùnrin yẹn kẹ wá jáde pé wọ́n grape yín nígbàgbọ́ o kẹ ṣe ọpọlọ yín o ẹ máa ń rìn ní abẹ́ pé wọ́n rape yín o wọ́n grape yín o. So say no to force ìbálòpọ̀ by force say no to force allegation say no to force allegation ẹ̀yin tètè mi ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn nísìn before kí tó di pé mo lọ ìwọ tó bá parọ́ mọ̀yàn ìwọ tó parọ́ ẹ sọ fún àwọn ọmọ yín ọkùnrin o ẹ sọ fún àwọn ọmọ irú obìnrin o lọ́ọ̀ Nàìjíríà ó dàbí pé wọ́n tó bá parọ́ mọ̀yàn ó dàbí pé mo rí 2 years irọ́ ni ìyẹn ò dáa èèyàn tó wò sùsùn tó fà pa ẹ́ tó bá jẹ́ pé lọ́ọ̀ yẹn wọ́n ní kí wọ́n jóyàn níná ni àbí kí wọ́n gé nǹkan ọmọkùnrin àbí kí wọ́n pa yányán bí olórin wa kan ṣe kọ nínú Simi bó ṣe kọ nínú bó ṣe tweet ó tweet pé ẹni ọkùnrin tó bá grape kí wọ́n sun náà ni ká wá sọ wípé ìwọ lọ parọ́ mọ̀yàn tó bá parọ́ mọ̀yàn wọ́n sùn ọ́ náà ni ìdájọ́ tó bá yẹ kí wọ́n dá fún èèyàn tó parọ́ mọ́ tó bá yẹ pé lóòótọ́ ni òun náà ni wọ́n dá fún ìwọ onírọ́ tó bá jẹ́ pé yẹ kí wọ́n pa ni tó yẹ tó wá parọ́ mọ́ wọ́n pa àwọ̀ náà ni tó bá jẹ́ pé 14 years nínú imprisonment ni bó ṣe parọ́ fún tó yẹ 14 years yẹn náà ni ìwọ náà máa lò ẹ bára yín sọ̀rọ̀ propose bẹ́ẹ̀ ni ẹ̀yin amòfin ẹ̀yin tẹ́ wà nídìí òfin ẹ̀yin tẹ́ wà ní ìdí constitution law of Nigeria any fake accuser ìdájọ́ tó bá yẹ kí wọ́n fún accuse òun náà ni wọ́n á fún fake accuser bó ṣe máa rí nìyẹn ìdájọ́ yẹn ọ̀rọ̀ yẹn ṣe bí ọ̀rọ̀ lórí Twitter tí Simi sọ pé Simi olórin wa Nàìjíríà tó sọ wípé anybody bá grape obìnrin kí wọ́n sun náà ni èèyàn kan wá ní tó bá jẹ́ pé irọ́ ni ńkọ́ ó wá ní shut the fuck up that is ìyẹn ò kàn mi ò blame ẹ̀ bẹ́ẹ̀ ọlá bí ọ̀rọ̀ arábìnrin Mabel yìí bó ṣe sí ọkàn àwọn èèyàn ni olófà tó fi sọ bẹ́ẹ̀ àwọn èèyàn wá sọ wípé rárá ìwọ tó bá parọ́ mọ̀yàn sẹ́ ìdájọ́ tó yẹ kí wọ́n fún èèyàn yẹn òun náà ni wọ́n fún ìwọ tó parọ́ ẹ̀yin tèmi ẹ má rìn ní má bá èèyàn sùn by force obìnrin pọ̀ ń lù ú obìnrin wàá bóbìnrin sọ pé wọ́n fẹ́ dúró dẹ̀ gbà fún ẹ tí báwa náà rí bàtà sáyé rọṣà láìpẹ́ yìí má bá èèyàn sùn tipátipá àwọn tó ń gba owó tí wọ́n fi ń bá wọn lò pọ̀ wọ́n pọ̀ nílùú má bóbìnrin sùn tipátipá má jẹ́ kí wọ́n rán ẹ lọ sí ìlú àrèmábọ̀ lẹ́yìn tí àwọn ìjọba bá fi ẹ́ sẹ́wọ̀n lẹ́yìn tí ìjọba bá fi ẹ́ sẹ́wọ̀n àwọn abiyamọ ayé wọ́n á tún bẹ́ẹ̀ tọ́ epo sí i yes because ó bá èèyàn sùn by force wọ́n á gbé ẹjọ́ rẹ lọ ibi tí ẹsẹ̀ rẹ gan ò lè dé ìwọ òpùrọ́ ìwọ náà wàá fojú balẹ̀ ẹjọ́ and wọ́n á bẹ tọ́ epo sí ìwọ náà òpùrọ́ mọ̀yàn kó mọ irú rọ́ tẹ́ mọ̀ pa ẹ mọ irú rọ́ tẹ́ máa pa ẹ mọ irú rọ́ tẹ́ máa pa nítorí ọmọ arábìnrin yìí ń sìn Mirabel òun go bargain for this ó fẹ́ corner small cycle ni ó fẹ́ gba owó lọ́wọ́ àwọn small cycle ni ọ̀rọ̀ yẹn wá lọ ó lọ ju bó ṣe yẹ lọ Ọlọ́run má jẹ́ ká fi kan burúkú trend Ọlọ́run má jẹ́ ká fi kan burúkú trend Ọlọ́run mu sniper ẹ̀yin èèyàn ẹ yá fojú tó kó máa mu sniper gidigidi báyìí kó máa wá mu sniper yẹn ní originally ẹ̀yin èèyàn ẹ fojú tó ẹ kọ́ ọmọ yín kó lè bá fún yín nísinmi ẹ kọ́ ọmọ yín then last ní tó lọ ọmọ wọn sister rẹ tí mọ̀mọ́ rẹ kú ọmọ brother rẹ ǹjọ́ wo ló wà ǹjọ́ wo lẹ fojú kàn wọ́n last sister rẹ ti kú brother rẹ ti kú àwọn ọmọ wọn ǹjọ́ wo lobìnrin wọn láàsì ara kan tó wà fẹ́ tọmọdé yìí nìyẹn ẹ̀yin tèmi ọ̀rọ̀ mi ò jù báyìí lọ ẹ bèrè lọ́wọ́ ara yín bye for now ẹ wo past videos mi kẹ́ lè mọ nǹkan tí mò ń tà tí mò ń ṣe lálẹ́fà yìí bye. Yeah, police don finally detain her. She has been arrested. My people make I gist una I take go. Una know say this girl say na Ibafo.
Mowe Ibafo, that's Ogun State. Ogun State police come swing into action. They come pick this girl. They come go that hospital where the girl dey. Hey, my people. The hospital people come tell them, say, this girl don't tell them, say they rape her. Oh. Say she only come for, say she dey purge, she get running stomach. That's why they give her drip. Hey, bang, bang. Hey, small girl, 1419, the whole country. Hey, I never seen this kind of thing before. Waiting enter this girl head. Now my question be that. She dey smoke igbo. I mean, at the alcohol, see their face when she make that video. Because I don't just get the kind way this girl formulate this mind to the whole Nigerians. When we say Lagos State even swing into action. When they come to say, okay, oh, if I fall inside Ogun State, they can't leave the investigation, come hand over the case to Ogun State. Ogun State now, as they go to the hospital tell them, say, this girl come for only purge, oh. They still go to the hospital when she say she takes sniper. I don't tell them, say that sniper now where everything confused me with that. How this girl go say she takes sniper and they still go burn her throat? You know, sniper not tie the tongue. She can't say they don't release her again from hospital. Say she's out of admission. Can you imagine? Hey, up to Rubeke inside Mirabel Toto, she go hear fire. Now they don't detain her for Ogun State. She lied. BDM, you see, I tell you, BDM, that call where your mama call you that time. Say one girl go come for rape issue. Say make you run, make you not attend to that person. Now it be this, oh, maybe na BDM attention they send this girl to. Now God no, me I just dey talk my own, no. See am now. They don't release her, she no go out, so she did detention. I say I go dey carry and come give una. This girl matter, we go follow her up, no be small. This girl go jail on top this matter when she make Nigeria no dey at rest. For this kind time like this, radio station na her matter, anywhere na her matter. Say she need justice. How can they just sit down and formulate? Hey, wait.